A kí wa kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní láti máa gbọ́ wa fún ti ọjọ́ òní. Bẹ́ẹ̀ náà la sì tún kí wa káàbọ̀ sórí ìkànnì Àrólé Baba 1010 TV níbi tí a ti máa ń mú wá sí etí ìgbọ́yín àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Adéṣọlá lèmi jẹ́ ẹyinjú Olódùmarè tí ò ṣe fìdí gún. Ǹjẹ́ síwájú kí a tó gbọ́ àwọn ìròyìn náà, ẹ jẹ́ ká gbọ́ àwọn tí ń ṣe kókó inú rẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti ránṣẹ́ pé Yibas pé kó máa bọ̀ ní Àbújá. Àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè ti ṣekú pa àwọn agbésùmọ̀mí tí wọ́n sì tú àwọn tí wọ́n jí gbé sílẹ̀. Ikọ̀ Boko Haram ṣekú pa èèyàn 4 ní Madagali. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ̀rọ̀ lórí agbésùmọ̀mí wípé Nàìjíríà ní ìfaradà látàrí kí wọ́n bàbá ṣèwàhù. Àwọn ẹgbẹ́ òṣèlú APC ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu ní ìpínlẹ̀ Èkó. Rashidi Adéwọ̀lú Ládọjà ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ní ìlú Ìbàdàn. Ǹjẹ́ ní báyìí, ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti ránṣẹ́ pé Yibas pé kó máa bọ̀ l'Àbújá. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ pé Ọ̀gágun Ete Yibas, ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí ìjókòó gómìnà ní ìpínlẹ̀ Rivers ní kò pẹ́ yìí wípé kí ó máa bọ̀ ní iléeṣẹ́ ààrẹ ní ìlú Àbújá. Yibas ló ti lọ fún ìpàdé ráńpẹ́ kan láàrin òun àti ẹni tí í ṣe mínísítà fún ètò ìṣúná àti mínísítà fún ìṣàkóso ọ̀gbẹ́ni Wálé Ẹdùn pẹ̀lú alága àjọ tó mójútó ìwà àjẹbánu àti ìṣòwò òlu ní kùmọ̀kùmọ̀ EFCC ọ̀gbẹ́ni Ọlá Olúkáyọ̀dé ní ọ́fíìsì ààrẹ ní ìlú Àbújá. Ṣáájú àsìkò yìí ni wọ́n ti rí ọ̀gbẹ́ni Wálé Ẹdùn tí ó wọ Aso Rock lọ nígbà tí yóò sì fi jáde lẹ́yìn ìpàdé ráńpẹ́ pẹ̀lú ààrẹ ló ti kó àwọn fáìlì kan lọ́wọ́ tí ìdí ìpàdé náà ò sì yé ẹnìkankan títí di àsìkò tí wọ́n fi kó ìròyìn náà jọ. Yibas ṣe ìṣàkóso fún oṣù 6 gẹ́gẹ́ bí olùmúníró ní ìpínlẹ̀ Rivers tí ó sì kúrò lórí àpèrè náà ní ọjọ́ 17 oṣù kẹsàn-án tí a wà yìí gẹ́gẹ́ bí òpin sí ìṣèjọba pàjáwìrì náà. Lẹ́yìn tí ààrẹ pàṣẹ ìdádúró fún gómìnà ìpínlẹ̀ náà Siminalayi Fubara àti igbákejì rẹ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers, ààrẹ ti wá dá wọn padà sí ọ́fíìsì wọn báyìí lẹ́yìn kíkéde ìlú òfarọrọ ní ìpínlẹ̀ náà látàrí kí àlàáfíà ó lè jọba ní ìpínlẹ̀ Rivers. Ààrẹ Tinubu sọ wípé ìgbésẹ̀ náà tí òun gbé ló ti ṣèbámu pẹ̀lú òfin ọdún 1999 section 305 tí ó sì jẹ́ wípé tí òun ò bá tètè gbé ìgbésẹ̀ náà yóò ṣe àkóbá tó pọ̀ fún ìpínlẹ̀ Rivers àti orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí ti ṣekú pa àwọn agbésùmọ̀mí tí wọ́n sì fi kélé òfin gbé àwọn bíi 20 nínú wọn pẹ̀lú títú àwọn tí wọ́n jí gbé sílẹ̀. Àwọn agbésùmọ̀mí ti farakọ́ta lọ́wọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí nínú àwọn ọ̀kan-ò-jọ̀kan ìkọlù tí àwọn ikọ̀ ọmọ ogun náà ti ṣe láàrin wákàtí 16 jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn tó jáde láti olú iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí ló ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀, wọ́n ní àwọn ikọ̀ ọmọ ogun náà tún gba àwọn nǹkan ìjà olóró lóríṣiríṣi lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà. Ikọ̀ Adikai náà tún fojú àwọn ọ̀daràn ISWAP gbolẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ Boko Haram nínú ìkọlù tó wáyé ní Banki, Damboa àti agbègbè Biu ní ìpínlẹ̀ Borno. Wọ́n ṣekú pa púpọ̀ lára wọn agbésùmọ̀mí wọ̀nyí tí wọ́n sì tú àwọn tí wọ́n ti jí gbé tipẹ́ sílẹ̀. Irúfẹ́ ìkọlù báyìí náà tún wáyé ní ìlú Kaduna nígbà tí wọ́n gba ọ̀dọ́mọbìnrin kan tí wọ́n ti jí gbé tipẹ́ sílẹ̀. Bákan náà ni àwọn ikọ̀ Wiri ti ìpínlẹ̀ Benue náà tún ṣe bẹ̀bẹ̀ pẹ̀lú kíkojú àwọn ọ̀daràn wọ̀nyí tí wọ́n sì gba àwọn ohun ìjà olóró kalẹ̀ lọ́wọ́ wọn àti àwọn tí wọ́n jí gbé. Wọ́n tún ní àwọn ikọ̀ ọmọ ogun tún ṣe bákan náà ní àwọn ìpínlẹ̀ bíi Sokoto, Taraba, Kebbi àti ìpínlẹ̀ Plateau tí wọ́n sì fojú àwọn ọ̀daràn wọ̀nyí gbolẹ̀. Àwọn ikọ̀ Boko Haram pa ènìyàn 4 ní Madagali. Ìròyìn eléyìí ló ń pàṣàmọ̀ wípé àáyá gbọ́n Ògúngbè gbọ́n, bí àáyá ṣe ń tiro bẹ́ẹ̀ náà lògúngbè ń bẹ̀rẹ̀.
àwọn Boko Haram ló ti sọ pé tí ikọ̀ ọmọ ogun Nàìjíríà bá ní àwọn ò ní mọ̀ ní kíkún, bẹ́ẹ̀ náà làwọn náà sì ní gbà láàbọ̀. Wọ́n ní tí wọ́n bá ti ń pa àwọn náà ó sì mọ̀ dá ọwọ́ padà. Eléyìí ló mú wọn kọlu agbègbè kan ní Madagali tí wọ́n sì ṣekú pa ènìyàn 4 ní ìfọnáfọṣù. Olùgbé agbègbè náà kan sọ pé àwọn ọ̀daràn wọ̀nyí ni wọ́n dé sí àdúgbò náà ní àárọ̀ ọjọ́rú Wednesday ọjọ́ 16 oṣù kẹsàn-án tí a wà yìí, tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ba dúkìá àwọn ènìyàn jẹ́ pẹ̀lú fífi ipá lé wọn kò ní inú ilé wọn. Oṣojúmi-kòró náà sọ wípé àwọn agbésùmọ̀mí wọ̀nyí ni wọ́n dé láìmọye tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ń ṣọṣẹ́ burúkú kí àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dé láti dá wọn lọ́wọ́ kọ́ ìwà náà. Àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn bẹ́ẹ̀ tún fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lásìkò tí wọ́n ń kó ìròyìn náà jọ. Madagali ní agbègbè kan tó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Borno táwọn agbésùmọ̀mí wọ̀nyí ti fi ojú àwọn ènìyàn bẹ̀ hàn màbo láti ìgbà díẹ̀ sẹ́yìn, látàrí bí agbègbè náà ṣe súnmọ́ àyè kan tí àwọn ọ̀daràn burúkú náà máa ń farasin sí ní inú igbó. Àwọn olùgbé agbègbè náà wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba kí wọ́n pèsè ètò ààbò tó péye fún wọn láti lè jẹ́ kí àwọn ikọ̀ burúkú yìí má máa gbẹ̀mí àwọn ènìyàn. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ̀rọ̀ lórí agbésùmọ̀mí wípé Nàìjíríà ní àfaradà láti má ṣìwàhù. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ lórí àwọn agbésùmọ̀mí wípé àwọn ọ̀daràn ń dààmú orílẹ̀-èdè yìí látàrí wípé Nàìjíríà ní ìfaradà kí wọ́n má bàa ṣìwàhù nítorí wípé ìbẹ̀rẹ̀ ìjà là ń rí, kò sẹ́ni tí ń mọ ìparí rẹ̀. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima ló ti ń gbẹnu ààrẹ sọ̀rọ̀ ní àpéjọpọ̀ àgbáyé kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú New York ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn-ún tí ń ṣe ọlọ́gọ́rin irú ẹ̀ lọ́jọ́rú Wednesday. Nígbà tí Shettima ń sọ̀rọ̀ lórí ètò ààbò lápapọ̀ ní orílẹ̀-èdè yìí, ó ní wípé àwọn ẹgbẹ́ ọ̀daràn wọ̀nyí ni wọ́n ti ń gbógun ti orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú pé wọ́n fẹ́ kí orílẹ̀-èdè náà ó pín tí wọ́n sì ń gba gbogbo ọ̀nà láti lè jẹ́ kí àlàáfíà má lè jọba. Shettima sọ pé èròǹgbà wọn láti ṣe ìpínyà láàrin orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú gbígbin oró burúkú sí àwọn ènìyàn lọ́kàn láti lè máa takora wọn. Ó ní pé Nàìjíríà tako ìwà ọ̀daràn tí kò sì kí ń ṣe nítorí òfin àgbáyé nìkan, bí kò ṣe pé ìrírí orílẹ̀-èdè pẹ̀lú ìlàkọjá tí orílẹ̀-èdè náà rí lọ́wọ́lọ́wọ́ nípa ìgbésùmọ̀mí. Bẹ́ẹ̀ náà ló tún mẹ́nu bà ọ̀rọ̀ nípa Israeli àti Palestine bí wọ́n ṣe ń ṣekú para wọn, eléyìí tí kò bójúmu rárá. Ó ní bí Nàìjíríà bá ní kí àwọn gbójú àgàn sí àwọn Boko Haram kọjá àyè yóò pa aláìṣẹ̀ lára. Àwọn ẹgbẹ́ APC ìpínlẹ̀ Èkó gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àtúntò ọrọ̀ ajé tó ń ṣe. Ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó ni wọ́n ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí àtúntò ètò ọrọ̀ ajé àti ìgbésẹ̀ lórí àtúnṣe òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999 àti bí àlékún ṣe ń dé bá owó tí àwọn àjọ FIRS ń pa wọlé. Nínú ọ̀rọ̀ kan tí wọ́n sọ jáde lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ni àwọn ẹgbẹ́ náà ti ṣàpèjúwe ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí eléyìí tó ní ọjọ́ ọ̀la rere fún orílẹ̀-èdè Nàìjíríà. Alága fún àjọ FIRS Dókítà Sheikh Adédèjì ṣàfihàn ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu àti àtúntò ètò ọrọ̀ ajé tí ààrẹ gùn lé gẹ́gẹ́ bí eléyìí tí ó ti mú àlékún dé bá owó tí wọ́n máa ń pa wọlé, tí ó sì jẹ́ kí owó náà gbẹnu sókè ju ti àtẹ̀yìnwá lọ. Ó ní tí a bá wò ó láti bí epo ìrọ̀bì, VAT, custom receipt àti àwọn NNPC ní owó tí wọ́n ń pa wọlé ní àwọn agbọnni wọ̀nyí ti ní àlékún nínú àpò àsùnwọ̀n ìjọba. Adédèjì sọ wípé àwọn ènìyàn tí wọ́n wà ní àwọn agbọnni wọ̀nyí ni wọ́n ti ní àkóyawọ́ pẹ̀lú iṣẹ́ rere tí wọ́n ń ṣe. Àwọn ẹgbẹ́ APC ti ìlú Èkó tún sọ pé àwọn àtúntò tí ìjọba ń ṣe jákèjádò orílẹ̀-èdè yìí ni yóò máa jẹ́ alálòpẹ́ tí yóò sì mú ìdàgbàsókè rere bá orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Rashidi Adéwọ̀lú Ládọjà ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Ọba Olúbàdàn tòní Rashidi Adéwọ̀lú Ládọjà ló ṣe ayẹyẹ ọjọ́ ìbí 81 pẹ̀lú ìrìn àjò tó lápẹẹrẹ tó padà sọ́dí Olúbàdàn tòní.
ọjọ́ karùnlélógún oṣù kẹsàn-án ọdún 2025 ní Olúbàdàn tòní Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ṣe ayẹyẹ ọdún kọkànlélọ́gọ́rin ọjọ́ ìbí rẹ̀ 81 years pẹ̀lú àwọn ohun àmúyẹ tí ó ti fẹ́ sí irú ẹ̀ ní ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàfihàn Olúbàdàn Ọba Rashidi Ládọjà láti gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ ni wọ́n ní ó kó àwọn ìrìn àjò tó pọ̀ sínú pẹ̀lú ìmọ̀ràn fún gbogbo ènìyàn láti ipò òṣèlú àti onímọ̀ ẹ̀rọ tó fi wá di ọba Olúbàdàn tòní. Ìtàn ìgbésí ayé ọba Olúbàdàn tòní ló ti ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan tó ní ìrírí jákèjádò àgbáyé títí wọ agbọnni òṣèlú tó wá padà di Olúbàdàn tòní pẹ̀lú ẹ̀mí sùúrù àti orúkọ rere. Ẹni tí wọ́n bí ní ọjọ́ karùnlélógún oṣù kẹsàn-án ọdún 1944 ní Gàmbàrí lẹ́gbẹ̀ẹ́ ìlú Ìbàdàn fún Alhaji Haruna Ládọjà tó jẹ́ olówó kòkó tí màmá rẹ̀ sì ń ṣe Alhaja Halimot Ládọjà. Ó bẹ̀rẹ̀ ilé ìwé ní ìlú Ìbàdàn Boys High School láàrin ọdún 1958 sí ọdún 1963 kí ó tó padà sí Holy First Baptist High School ní ìlú Ọ̀yọ́ tí ìrìn àjò ẹ̀kọ́ rẹ̀ sì gbé wọ ìlú ọba láti lọ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ nígbà tí a ò ní lè máa kà á lọ látàrí àsìkò, ṣùgbọ́n lọ́jọ́ òní tó ti wá padà di Olúbàdàn ti ìlú Ìbàdàn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ń dáwọ́ ìdùnnú pẹ̀lú wọn. Ìlú Ìbàdàn ti kún fọ́fọ́ fún èrò látàrí ìgbádé ọba Olúbàdàn tòní. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé àwọn òpópónà kan ti pa látàrí ìgbádé ọba Olúbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà. Ìlú Ìbàdàn ló ti ń gbàlejò àwọn ènìyàn jàǹkànjàǹkàn àti àwọn ọ̀tọ̀kùlú nínú ìlú, pàápàá jùlọ ààrẹ orílẹ̀-èdè yìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nígbà tí wọn yóò máa balẹ̀ bàgẹ́ sí ìlú Ìbàdàn fún ayẹyẹ ìgbádé Olúbàdàn tòní Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà. Ní báyìí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàṣẹ kí wọ́n gbé àwọn òpópónà kọ̀ọ̀kan ti pa láti aago 7 àárọ̀ ọjọ́ Ẹtì Friday kí lílọ bíbọ̀ ó lè já geere fún àwọn àlejò pàtàkì tí wọn yóò máa wá sí ibi ayẹyẹ náà. Àwọn òpópónà tí wọn yóò máa gbé ti pa náà ni òpópónà Bẹ̀rẹ̀ sí Mọ̀kú, òpópónà Bọ́ǹkòtò sí ọjà ọba, òpópónà Ìdí Arẹrẹ sí ọjà ọba àti òpópónà Ìta Mẹ́rin sí Mọ̀kú. Ayẹyẹ ìgbádé náà ni yóò máa wáyé ní họ́ọ̀lù Mọ̀kú tí wọ́n sì ti ṣètò àwọn ààyè ìgbọ́kọ̀sí fún àwọn àlejò tí wọ́n ń bọ̀. Bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ti dúró wá pin láti lè má jẹ́ kí nǹkan ó pokúlùmùṣu nípa ètò ààbò ní ìlú Ìbàdàn. Ní báyìí a ó máa mú fídíò kan ní ráńpẹ́ wá sí ojú ìwòran yín nípa ìtàn ìgbésí ayé ọba Olúbàdàn tòní Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà. Ẹ jẹ́ kí a parapọ̀ kí a wo fídíò náà. Ọ̀rọ̀ tó ń rùn létí kan ló dá gbogbo wàhálà yìí sílẹ̀ ní èyí tí àgbà ọ̀jẹ̀lú kan nìbàdàn èyún Alhaji Lamidi Adédùbú sọ pé nínú owó tó wà fún ètò ààbò nípìnlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ mílíọ̀nù 75 65 million naira lóṣù, ó yẹ kí òun máa gba mílíọ̀nù 15 náírà 15 million lóṣooṣù láì gbé láì fà. It's collecting 65 million naira a month as security money. Am I not entitled to 1/4 of that every month? Yeah, that's what you are not mentioning 60. No, I don't want anything from him. He should go away. Èyí ni Sẹ́nitọ̀ Rashidi Ládọjà kọ̀ nígbà náà tí wọ́n fi wẹ̀sùn sí i lẹ́sẹ̀. Pẹ̀lú ìrànlọ́wọ́ Adébáyọ̀ Àlàó Akálà tó jẹ́ igbákejì gómìnà nígbà náà ni wọ́n fi kóná ọ̀tẹ̀ náà jò. Ọjọ́ burúkú èṣù gbomimu ní ọjọ́ 22 oṣù kọkànlá nínú ọdún 2005 ní gbọ̀ngàn secretariat nìbàdàn. Àwọn ọmọ ọ̀sọ́ta kan ni wọ́n déédéé ya wọ olú iléeṣẹ́ ìjọba lágodi bí èṣù yajáko, táwọn ti bọ́n tàdá tóògùn wọ́n da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú. Èrò wọn ni pé wọ́n fẹ́ gbẹ̀mí Sẹ́nitọ̀ Rashidi Ládọjà, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà. Ìròmí wọn tó ń jó, àwọn onílù rẹ̀ má pọ̀ lábẹ́ omi. Alhaji Lamidi Adédùbú pẹ̀lú ìjọba àpapọ̀ àti kú ilé sí Sẹ́nitọ̀ Rashidi Ládọjà nígbà náà.
èyún Adébáyọ̀ Àlàó Àkàlà tó jẹ́ igbákejì gómìnà Ládọjà. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan tó ń dùn kálukú wọn o. Kíkọ̀ tí gómìnà Rashidi Ládọjà kọ̀ jálẹ̀ nígbà náà pé òun ò lè máa ṣe owó òòlù lápapín ní ìdí abájọ ìjà tí Alhaji Adédùbú ń jà ní tiẹ̀. Ti ìjọba àpapọ̀ ni pé Rashidi Ládọjà kọ̀ láti fara mọ́ ìṣèjọba onísáà kẹta tí kò bófin mu tí ààrẹ ìgbà náà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fẹ́ gùn lé. Ṣùgbọ́n Adébáyọ̀ Àlàó Àkàlà ò rẹ́sùn kankan kà sí ọ̀gá rẹ̀ lẹ́sẹ̀ o, tayọ pé òun náà ṣàfẹ́ di gómìnà ní gbogbo ọ̀nà. Èrò wọn àti tàwọn ọmọ ọ̀sọ́ta tí wọ́n rán wá òjọ àbí ogun lásán ṣáà ni wọ́n, ìgbà tí wọ́n dókè odò ni wọ́n òfo ọjọ́ kejì ọjà ni wọ́n mú. Nígbà èròǹgbà wọn láti gbẹ̀mí gómìnà òjọ ni wọ́n bá tún wọ́gbọ́n míì dá. Wọ́n fi owó tabu ara àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin díẹ̀ kan nígbà náà. Wọ́n sì wá ẹ̀sùn arúmọjẹ kan sí gómìnà Ládọjà lẹ́sẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ ọkọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ kan tí wọ́n jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ò jẹ́ kí owó ra ẹ̀rí ọkàn wọn. Olórí ilé ìgbìmọ̀ aṣòfin nígbà náà Ọ̀nàrẹ́bù Adéolú Adélékè ló ṣíwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n dúró lórí òdodo. Báyìí ni onígbódágbó sí méjì, òpùrọ̀ wá ń gbin pákí, oníwàyó ń gbin lá sínú oko tálábòsí dá. Wọ́n ní wọ́n yan ìgbìmọ̀ ẹlẹ́ni méje kó pàdé ẹ̀sùn arúmọjẹ tí wọ́n fi kan gómìnà Rashidi Ládọjà. Ṣùgbọ́n ìké ló ń dárin, èké ló ń gbé. Àwọn ìgbìmọ̀ gbè sẹ́yìn àwọn tó rán wọn níṣẹ́. Àbọ̀ ìgbìmọ̀ làwọn jàǹdùkú wọlé sílé ìgbìmọ̀ aṣòfin. Èèmọ̀ ìmí ẹran nídìí èèyàn Alhaji Lateef Salako tí gbogbo wa mọ̀ sí eléwé ọmọ ló ṣe alága ilé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ tí wọ́n yọ Ládọjà nípò. House of Assembly, today 22 December, year 2005. We are now in peace. Thank you. We were on the floor of the Oyo State House of Assembly. We went there, the 14 of us. The hoodlums invaded the Oyo State Assembly complex. They invaded protected by the police. In fact, they were escorted into the chamber by the policemen. Ẹ̀yin náà ṣe à. Ó ṣàwa náà ní àhín. Àwọn ọlọ́pàá kò gbèrègbè ìgbà táwọn tọ́ta tẹ̀tù tọ́ta. Pẹ̀lú ẹ̀rọ atajú ni wọ́n ṣe ṣàkà fáwọn òṣìṣẹ́ ìjọba ní sẹkítírìàtì lọ́jọ́ náà. Ìgbẹ́ àfẹ́wé oko là wá nǹkan ọbẹ̀ ẹni ẹ bá rí ẹ bí. The house direct because there shouldn't be vacant in that position. Ṣèbí wọ́n ní kì í dùn kó pọ̀ ìpépé tí báyìí náà là láfilà. Ibi báyìí la ó ti máa ṣe ẹnu ní déédéé síbí fún ti òní. Ǹjẹ́ kí a tó mú ìròyìn náà wá sí òpin, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Tinubu ti ránṣẹ́ pé Ibas pé kó máa bọ̀ ní ìlú Àbújá. Àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí ti ṣekú pa àwọn agbésùmọ̀mí tí wọ́n ti tú àwọn tí wọ́n jí gbé sílẹ̀. Àwọn ikọ̀ Boko Haram pa ènìyàn 4 ní Madagali. Ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ lórí agbésùmọ̀mí wípé Nàìjíríà ní ìfaradà látàrí kí wọ́n bàbá ṣìwàwò. Àwọn ẹgbẹ́ APC ti ìlú Èkó ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa àtúnṣe ọrọ̀ ajé rẹ̀. Rashidi Adéwọ̀lú Ládọjà ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ní ìlú Ìbàdàn. Ní báyìí ni a ó máa dánu dúró fún ti àkókò yìí. Bí ẹ ṣe ń wò wá, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Àròlé Baba 1010 TV2 láti máa ní àǹfààní sí àwọn ọ̀kan-ò-jọ̀kan ètò wa kí ẹ sì máa gbé wa pín àwọn ètò náà. Ǹjẹ́ ní báyìí, Adéṣọlá lèmi jẹ́ lẹ́ẹ̀kan sí ẹyinjú Olódùmarè tí ò ṣe fi igi gún. Títí di ìgbà míì tí a ó tún máa mú àkọ́tún ìròyìn wá sí etí ìgbọ̀nyín, a kí wa wípé ká fèrè pàdé o.